ẹyọ ẹtún já máa kíra wa káàbọ̀ sórí ìkànnì aláyọ̀ ìkànnì àrólé bàbá 1010 TV2 fún dédé àkókò yìí níbi òkun kálukú wa ká lè wà ní orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé ibi ayọ̀ náà lélẹ́dùmarè yóò máa to ìpín ẹnì kọ̀ọ̀kan wá sí ìjọ́jú tẹ fún wa lórí ìkànnì yìí ojú náà ò ní fọ́ ètí tẹ fi ń gbọ́ etí náà kò ní di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn fún ti àsìkò yìí náà láṣẹ bẹ́ẹ̀ ta tún mú wa gẹ́gẹ́ bí ìṣe wa àti àṣà wa lórí ìkànnì yìí láti máa fáyín olólùfẹ́ wa ní ajá àbálẹ̀ ìròyìn bí nǹkan bá ti ṣe ń lọ. Orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yìí náà ni ẹ jẹ́ á wo kókó tí ń bẹ nínú ìròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Aya ààrẹ Bọ́lá Ahmed Tinubu èyún Olúrẹ̀mí Tinubu ti ṣe bẹ̀bẹ̀ pẹ̀lú bí ó ṣe pín àpò ìrẹsì tó jẹ́ 1000 kan fáwọn ọmọlẹ́yìn Kristi ti ìpínlẹ̀ Bauchi láti fẹ̀rín pẹ̀kẹ́ wọn lásìkò pọ̀pọ̀ sísìn ọdún Kérésìmesì. Àwọn ò jẹ̀bi ẹ̀sùn tẹ́ ẹ fi kàn wá rárá o, àwọn agbésùmọ̀mí tán ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Bello Turji ni wọ́n sọ èyí di mímọ̀ ní ilé ẹjọ́ lénìí. Ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe ìkọlù sáwọn ikọ̀ IPOB ní ìpínlẹ̀ Enugu àtàwọn ìpínlẹ̀ tó wà ní agbègbè rẹ̀ tó sì fi páńpẹ́ òfin márùn mẹ́ta láàrin wọn. À ń bẹ Tinubu kó fi Nnamdi Kanu sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún Kérésìmesì fún wa. Olórí orí adé kan ní ìpínlẹ̀ Imo ló fi ohun náà léde bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣe ìkọlù sí station àwọn ọlọ́pàá, wọ́n pa ọlọ́pàá 2 wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn lọ ní ìpínlẹ̀ Enugu. Arábìnrin kan rèé tó ṣe bẹ́ẹ̀ tó dáná sun ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí èdè àìyedè èyí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Ẹ jẹ́ ká mú ìròyìn náà wá fún wa báyìí ní ẹ̀kúnrẹ́rẹ́. Aya ààrẹ nílẹ̀ yìí tó tún jẹ́ obìnrin àkọ́kọ́ èyún Olúrẹ̀mí Tinubu òun ló ti ṣe bẹ̀bẹ̀ báyìí pẹ̀lú bí ó ṣe bẹ́ẹ̀ pín àpò ìrẹsì èyí tó ṣe déédéé 25 kg 1000 kan fáwọn ọmọlẹ́yìn Kristi ti ìpínlẹ̀ Bauchi láti lè fẹ̀rín pẹ̀kẹ́ wọn lásìkò pọ̀pọ̀ sísìn ọdún Kérésìmesì èyí tí ó ń bọ̀ lọ́nà yìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ látẹnu ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ ọmọlẹ́yìn Kristi ti ìpínlẹ̀ Bauchi Ayuba Umaru Yewa ó ní ó fi ìròyìn náà ló fi léde tó sì jẹ́ níyànjẹ́ pé ìyàwó ààrẹ nílẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu òun ló mọ̀ ti ṣe bẹ́ẹ̀ ṣe bẹ̀bẹ̀ tó dẹ́rìn pẹ̀kẹ́ àwọn ọmọlẹ́yìn Kristi èyí tí ó kù díẹ̀ káàtó fún pẹ̀lú bí ọdún ṣe ń bọ̀ yìí látàrí pé ó gbé ìrẹsì tó ṣe òṣùwọ̀n 25 kg lọ́nà 1000 kan fáwọn ọmọlẹ́yìn Kristi tí wọn kò rí ọwọ́ orí ní ìpínlẹ̀ Bauchi ọ̀hún. Gẹ́gẹ́ bí alága náà ṣe tẹ̀síwájú ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan láti lè mọ àwọn ènìyàn tí ọ̀rọ̀ náà tí ìfà náà èyí tó tọ́ sí látàrí pé àwọn bíi opó aláìní àti ọmọ òrukàn ó ní àwọn ń gbìyànjú láti kó orúkọ wọn jọ ní ẹ̀ka ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan kí ó lè dé gbogbo ibi tí ó yẹ kí ìrẹsì náà kí ó dé kò sa ìlú ẹni tó jẹ́ ìyàwó ààrẹ nílẹ̀ yìí náà lọ́gọ̀ọ́ ẹnu lórí ìgbésẹ̀ tí wọ́n gbé yìí pẹ̀lú bọ́n ṣe ní kí ìdẹ̀kùn àti ọdún ayọ̀ ọdún tuntun tó ní ìkìmí kí àwọn ènìyàn náà kí wọ́n bá lè rí ọdún náà ṣe torí bí ọ̀wọ́n gógó oúnjẹ bó ṣe wà lóde báyìí ó ní wọ́n ti ṣe àwọn irú ìgbésẹ̀ yìí tán ti gbé láwọn ìpínlẹ̀ míì náà tó súnmọ́ ilẹ̀ àríwá ọ̀hún nínú èyí tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ti ṣe gudugudu méje àti yàyà fún àwọn ènìyàn bẹ̀ náà. Alága ọ̀hún wá fi ọwọ́ mẹ́wàá sọ̀yà pé bí ìyàwó ààrẹ ṣe fẹ́ kí ìrẹsì náà kó jẹ́ pínpín bẹ́ẹ̀ gan-an náà làwọn yóò ṣe pín aláìní wọn làwọn yóò fún àwọn kò sì ní fi ṣe orí jorí ní ilẹ̀ náà. Àwọn ò jẹ̀bi ẹ̀sùn tẹ́ fi kàn wá rárá o, àwọn agbésùmọ̀mí tán ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Bello Turji ó ní wọ́n fi ohun náà léde ní ilé ẹjọ́ lénìí. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe jáde wípé àwọn agbésùmọ̀mí tí wọ́n ní iṣẹ́ papọ̀ àti àwọn tí wọ́n ń kó ohun ìjà olóró
fún àwọn agbésùmọ̀mí ilẹ̀ yìí pẹ̀lú Bello Turji Agbaọ̀jẹ̀ nínú àwọn agbésùmọ̀mí ó ní wọ́n gbé lọ sí ó ní ìjọba àpapọ̀ ni wọ́n gbé lọ sí ilé ẹjọ́ lẹ́nìí nínú èyí tí wọ́n ti lọ kojú ilé ẹjọ́ gíga tó wà ní Àbújá nínú iwájú adájọ́ Emeka Nwite. Ibẹ̀ ni àwọn ènìyàn náà nínú ìta ti rí Musa Mohammed tí ó tún jẹ́ Kamarawa, Abubakar Hashimu, Samuel Chinedu àti Lucky Chukwuma nínú àwọn ènìyàn mẹ́jọ tí wọ́n jẹ́ agbésùmọ̀mí tán fi ẹ̀sùn náà kàn. 4 péré òun ló yọjú sí ilé ẹjọ́ nínú èyí tí wọ́n tó ti fi orúkọ Bashir Abdullahi náà léde lẹ́ni tó jẹ́ agbésùmọ̀mí kẹta tí wọ́n fi ẹ̀sùn náà kàn ní ilé ẹjọ́, ṣùgbọ́n tán ni kò sí ní ilé ẹjọ́ lásìkò tí ìgbẹ́jọ́ náà ń lọ. Nínú àwọn 4 àwọn 4 wo ni wọ́n sọ di mímọ̀ pé wọ́n wà ní ilé ẹjọ́ náà nígbà tí wọ́n sì ń wá àwọn 4 tó kù tí wọn kò tí ì rí wọn. Nínú àwọn 4 ọ̀tọ̀ọ̀tọ̀ tó tún kù èyí tí wọ́n wá ó ní ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bashir Abdullahi yìí, Bello Turji, Aminu Mohammed àti Sani Lawal tí wọ́n sì ń wá wọn báyìí tí wọn kò tí ì rí ọwọ́ òfin fi mú wọn. Nínú àlàyé tí ẹni tó ṣojú fún ọ̀gá àgbà ìyún Anthony General AGF ní ilẹ̀ yìí, ẹni tó ṣojú fún David Kaswe ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 16 inú oṣù tá ń lò lọ́wọ́ yìí ó ní MB Abubakar tó jẹ́ director fún Public Prosecution of the Federation tó fi ẹ̀sùn náà kan àwọn agbésùmọ̀mí ọ̀hún nínú ìtàn ti gbé wọn lọ sí iwájú ilé ẹjọ́ gíga ní olúlulẹ̀ yìí tí ń ṣe Àbújá, níbi tí wọ́n ti sọ dímọ̀ pé lórí àwọn ẹ̀sùn tẹ́ fi kàn wá yìí àwọn kò mọ nǹkan kan parẹ́ o, àwọn ò sì jẹ̀bi ẹ̀sùn tẹ́ fi kàn wá wípé à ń ṣiṣẹ́ pẹ̀lú Bello Turji tó jẹ́ àgbà ọ̀jẹ̀ agbésùmọ̀mí. Wàyí o, a kò tí ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà lọ́wọ́ báyìí lásìkò tí a fi ń kó ìròyìn náà jọ, ṣùgbọ́n tá a tún padà máa fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní kété tí ó bá ti ń tẹ̀ wá ní ọwọ́. Ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe ìkọlù sáwọn ikọ̀ IPOB ní ìpínlẹ̀ Enugu. Wọ́n fọwọ́ òfin mú àwọn 3 ní àárín wọn. Nínú àlàyé alukoro fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tó ń pè ní Operation Udoka, ìyún Lieutenant Colonel Jonah Unuakalu ó ní ó fi ìròyìn náà tó fi léde. Ó sọ dímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Maina ìjọba ìbílẹ̀ Udi ní ìpínlẹ̀ Enugu ó ní àwọn ti ṣe ìkọlù sí àwọn agbésùmọ̀mí tán jẹ́ ikọ̀ IPOB nínú èyí tí wọ́n ti dojú ìbọn kọ àwọn ọmọ ogun ilẹ̀ yìí ọ̀hún, ṣùgbọ́n tó jẹ́ pé ọwọ́ àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà ló ṣe bẹ́ẹ̀ tó dùn wọ́n lára dáadáa tí ọta ìbọn tó sì já okùn ẹ̀mí ọ̀kan nínú àwọn méjèèjì náà nínú èyí tí ẹlẹ́ẹ̀kejì tó gbé ọgbẹ́ ọta ìbọn náà tó gbé sálọ tó sì júbà ehoro ní tẹ̀fẹ̀tẹ̀fẹ̀. Ó tún tẹ̀síwájú wípé ní ọjọ́ 16 inú oṣù tá a lò lọ́wọ́ yìí tí ń ṣe oṣù 12 ní agbègbè tí wọ́n pè ní Mbosi àti Ìṣeke ní ìjọba ìbílẹ̀ Ihiala ti ìpínlẹ̀ Anambra ó ní àwọn tó ti ṣe ìkọlù sí àwọn ikọ̀ IPOB 3 ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n kó ìbọn àti machine gun tí wọ́n ń lò láti fi ṣọṣẹ́ ní gbogbo agbègbè ọ̀hún nínú tí wọ́n ní wọ́n ṣekú pa àwọn 3 nínú wọn. Wọ́n sì ṣe bẹ́ẹ̀ ba ilé wọn tí wọ́n kọ́ tí wọ́n ti ń ṣe oògùn abẹnugọ̀ngọ̀ àti èyí tí wọ́n kọ́ fúnra wọn gẹ́gẹ́ bí ilé ìgbé tí wọ́n bà gbogbo ẹ̀ jẹ́ nínú èyí tí wọ́n tún ti tẹ̀síwájú wípé nígbà tó wá tún jẹ́ ọjọ́ 14 inú oṣù 12 níṣe ni wọ́n tún ṣe ìkọlù sáwọn IPOB míì ní agbègbè tí wọ́n tún pè ní Nchukwu ìjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin mú àwọn 3 nínú wọn. Gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe yìí wọ́n ní àwọn 3 ó ní wọ́n tún jẹ́ ajínigbé tí wọ́n sì tà wọ́n lólobó wípé wọ́n wà ní agbègbè ọ̀hún tí wọ́n ti ta mọ́ra nígbà tí àwọn ènìyàn náà tí wọ́n wà nínú kẹ̀kẹ́ mọ́rúwà ọ̀hún tí wọ́n rí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tán bọ̀ níṣe náà sọ pé wọ́n júbà ehoro ètò mú kí ìfura kó wà láàrin àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n sì sáré tẹ̀lé wọn lẹ́yìn tí wọ́n fi páńpẹ́ òfin mú
àwọn mẹ́ta nínú wọn náà nígbà tí alukoro ń tẹ̀síwájú èyí ò jọ̀nà ó ní gbogbo akitiyan yìí òun náà ní wípé kí àlàáfíà tó péye kó lè jẹba ní gbogbo ilẹ̀ Ìgbò káàkiri àti agbègbè rẹ̀ lásìkò tí ọdún kérésìmesì àtọdún ńlá ọdún tuntun èyí tó ń bọ̀ yìí ó ní gbogbo akitiyan náà ó wá lu gbogbo àwọn ènìyàn tí wọ́n gbé ní agbègbè náà ní ọgbọ ẹnu pẹ̀lú wọ́n ṣe fún àwọn ní àwọn ìròyìn tó ní í ṣe pẹ̀lú àwọn agbésùmọ̀mí tí wọ́n sì fi ṣe ìkọlù sí wọn bẹ́ẹ̀ náà ló tún rọ̀ wọ́n pé ẹ má dẹ́kun o tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ kẹ́fìn ẹnìkan tó fẹ́ gbìyànjú láti domi àlàáfíà agbègbè rú ẹ tètè pa kìtìmọ́lẹ̀ kẹ́ẹ̀kan sí àwọn ọmọ ogun lẹ̀ yìí pẹ̀lú nọ́mbà tán fi síta lójú òpó ayélujára wọn náà nínú ètò ìsọdímọ̀ pé ní kété làwọn yóò máa dá wọn lóhùn torí pé àwọn ti ṣetán láti fẹ̀yìn àwọn agbésùmọ̀mí tì. à ń bẹ Tinubu kó fi Nnamdi Kanu sílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọdún kérésìmesì fún wa orí adé ní ìpínlẹ̀ Imo òun ni ó sọ èyí di mímọ̀. Orí adé kan tó jẹ́ ti ìlú tí wọ́n pè ní Umuofo ní ìjọba ìbílẹ̀ Ògùtà eyín HRM Eze Sheikh Abdulfatai F Chimeze Emetuma ó fi ìròyìn náà ló fi léde síta lásìkò tó ń gba àmì ẹ̀yẹ Leadership Luminary Award èyí tí Nigeria Institute of Public Relations ní Owerri èyí tí wọ́n fi dá a lọ́lá ibẹ̀ ló ti sọ di mímọ̀ wípé pẹ̀lú bí kérésìmesì bó ṣe ń bọ̀ yìí àwọn rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó dákun dábọ̀ kó yọ̀ǹda akọni àwọn Nnamdi Kanu kó yọ̀ǹda rẹ̀ fún àwọn kí àwọn bá lè ní ọdún ayọ̀ ní gbogbo ilẹ̀ Ìgbò ọ̀hún torí wípé Nnamdi Kanu ti pẹ́ tó ní àtìmọ́lé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ èyí tó ti wà láti bí ọdún mélòó kan sẹ́yìn báyìí ó ní tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó bá fẹ́ kínú àwọn ọmọ Ìgbò dùn tó sì fẹ́ fún wọn ní ẹ̀bùn ayérayé níṣe ni kó dákun dábọ̀ kó yọ̀ǹda Nnamdi Kanu sílẹ̀ fún àwọn nínú lásìkò ọdún kérésìmesì tó ń bọ̀ yìí. Àwọn agbébọn ti ṣe ìkọlù sí station àwọn ọlọ́pàá wọ́n pa ọlọ́pàá méjì wọ́n sì tún kó ìbọn wọn lọ ní ìpínlẹ̀ Enugu. Gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ látọ̀ ni ẹni tó jẹ́ olùgbé agbègbè ọ̀hún Sunday Oforegbu tó sọ dímọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá ètò wà ní Ezeagu ní ìpínlẹ̀ Enugu ó ní wọ́n ṣe ní Enugu fúnra rẹ̀ tí ń ṣe olúlu ìpínlẹ̀ Enugu ó ní àwọn agbébọn tàtúpè ní agbésùmọ̀mí náà ṣe ìkọlù sí iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nínú tí wọ́n ti pa ọlọ́pàá méjì lẹ́nu iṣẹ́ tí wọ́n sì tún kó ọ̀pọ̀lọpọ̀ ìbọn yanturu tí wọ́n tún kó lọ ó ní ó yà ọ́n lẹ́nu láti ọ̀sẹ̀ tó kọjá tí ikọ̀ oníròyìn kankan tí wọn kò tí ì gbé ìròyìn náà jáde pẹ̀lú bí wọ́n sì fi ẹ̀mí ọlọ́pàá méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ṣòfò tó tó ba oríṣiríṣi nǹkan jẹ́ ní iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún nínú èyí tí wọ́n ní àwọn agbófinró ìpínlẹ̀ ọ̀hún náà ti bẹ̀rẹ̀ ìwádìí láti tanná wo fín àwọn ènìyàn tí wọ́n hu ìwà burúkú náà nílé tó ní lásìkò yìí báyìí bí wọ́n sì ń ṣe àyẹ̀wò ọkọ̀ tó ń lọ tó ń bọ̀ èyún stop and search ní ìpínlẹ̀ Enugu ó ní ó tún ti gbópọn sí ju tàtẹ̀yìnwá lọ nínú ètò ni wọ́n ti ń gbìyànjú láti ṣe àwárí àwọn ènìyàn tí wọ́n hu ìwà náà tó sì sọ pé àwọn agbófinró wọ́n ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn agbófinró méjì tán pàdé ikú wọn lẹ́sẹ̀ ògbèjì lásìkò tán wà lẹ́nu iṣẹ́ ní ọ̀sẹ̀ tó kọjá yìí. Arábìnrin kan tún ló ṣe bẹ́ẹ̀ tó dáná sun ọkọ rẹ̀ ní ìpínlẹ̀ Ògùn látàrí èdè àìyedè èyí tó bẹ́ sílẹ̀ láàrin àwọn méjèèjì. Nínú àlàyé alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá ó sọ dímọ̀ pé arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Sarah Àyìndé òun ló ṣe bẹ́ẹ̀ tó dáná sun ọkọ rẹ̀ Àbídèmí Àyìndé èyí tí wọ́n jọ ń gbé ní agbègbè náà pè ní Ìpẹ̀rù ní ìpínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí àlàyé rẹ̀ ó ní ọjọ́ 12 nínú oṣù 12 táwọ̀ yìí ní nǹkan bí dédé agogo 10 ní agbègbè tán pè ní nọ́mbà 20 Ìgbòòrè ní Ìpẹ̀rù yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ lẹ́yìn tí èdè àìyedè kan tó bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya náà èyí tó mú kí inú bí ìyàwó rẹ̀ tó sì sọnà sí ọkọ rẹ̀ lábẹ́ tí iná sì ń jó làwùlàwù ó ní ọpẹ́lọpẹ́ àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè ọ̀hún ó ní gbìyànjú láti dóòlà ẹ̀mí arákùnrin ọ̀hún tó sì gbé lọ sí ilé ìwòsàn Bólúwatifẹ́ ní ìpínlẹ̀ Ògùn náà nínú ìtàn ní ibẹ̀ ló wà lọ́wọ́lọ́wọ́ báyìí tá a fi ń kó ìròyìn jọ tó ti ń gba ìtọ́jú lọ́wọ́ ṣùgbọ́n tí ìyàwó rẹ̀ Sarah Àyìndé tó ti bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ tó ti júbà ìhòòrò láti ọjọ́ tó ti wu ìwà burúkú yìí Ọmọlọ́lá Odùtọ́lá ní
akitiyan àwọn sì ń tẹ̀síwájú láti ṣe àwárí arábìnrin ọ̀hún kan sì wá mú wá láti fojú winá òfin lórí ìwà ọ̀ràn èyí tó wù náà. ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí. Kí oníyan wípé ẹ ṣé ọlọ́bẹ̀ ẹ ṣé ẹ̀yin tẹ́ bá fífẹ́ jẹ náà ẹ kú àìbínú. Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan wa bọ́dún ìṣe ń parí lọ báyìí ẹ̀mí wa kò ní bá ọdún náà lọ láṣẹ lọ́wọ́ Elédùmarè títí di ìgbà tá tún padà máa fún ní ìròyìn míì lórí ìkànnì yìí. ẹ má gbàgbé láti bá subscribe tẹ́ ẹ bá ti ṣe tẹ́ bá dẹ̀ ti ṣe Elédùmarè yóò máa wà pẹ̀lú yín. ẹ tẹ notification yín náà kẹ́ ẹ tẹ̀ síbẹ̀ á tún padà máa fún ní ìròyìn míì láìpẹ́ yìí.